Kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Nínú ìpàdé àbẹ̀wò tí wọ́n ṣe sí olúwo of Ìwó ọba Abdulrasheed Akànbí láàfin rẹ̀ ni ọba náà ti sọ̀rọ̀ jáde síta nínú ìjíròrò lórí ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ káàárọ̀-o-jíire Yorùbá wípé àwọn ọba ilẹ̀ Yorùbá náà lẹ́tọ̀ọ́ sí òmìnira ẹ̀sìn. Ó tún wá yànnàná ọ̀rọ̀ rẹ̀ síwájú wípé ìtẹ́ ọba kò so ọba kankan mọ́ ẹ̀sìn kan gbòógì nítorí pé ọba kọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tí ó bá wù. Ọba Akànbí wá bẹnu àtẹ́ lu àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe fún ìgbìyànjú wọn láti gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe lé gbogbo ọba ilẹ̀ káàárọ̀-o-jíire lórí ní tipátipá dípò kí wọ́n rọ̀ wọ́n láti sin Olódùmarè. Ó wá ṣàpèjúwe ipò ọba gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ mímọ́ tí kò sì ní àdàlú tàbí àmúlùmọ́là nínú. Ó jẹ́ ipò tí Ọlọ́run ṣàmì sí. Ó wá tẹnumọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo olórí adarí ọba gbọ́dọ̀ sin Ọlọ́run alágbára àti aṣẹ̀dá ohun gbogbo ju òrìṣà lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Olóyè tí ó ga kan ní ilẹ̀ Ìjẹ̀bú, Rasaq Adéléyẹ, ti ṣe ìkìlọ̀ nípa wípé wọ́n kùnà láti ṣètò ìsìnkú ọba Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà, ẹni tí ó ti papòdà ní ìlànà ìṣẹ̀ṣe àti àṣà àbáláyé ti ilẹ̀ Ìjẹ̀bú, èyí tí ó lè mú àjálù búburú ti sàárè wá sórí ilẹ̀ Ìjẹ̀bú lọ́jọ́ iwájú. Ó sọ̀rọ̀ yìí síta gẹ́gẹ́ bí olówà ìbẹ̀rù akilẹ̀ Ìjẹ̀bú, tí ó sì tún tẹnumọ́ wípé àṣà ìṣẹ̀ṣe ti wà fún jíjẹ oyè ọba láti ayébáyé, tí ó sì tún ti dúró fún àlàáfíà ilẹ̀ Yorùbá. Ó tún wá ṣàlàyé síwájú wípé gbogbo adé, ìlẹ̀kẹ̀ àti ààfin ni wọ́n ní àmì tí ó sopọ̀ mọ́ àṣà Yorùbá àti pé kì í ṣe ẹ̀sìn òyìnbó foreign religion. Ó tún wá bu ẹnu àtẹ́ lu ọbakọ́ba tí ó bá jìnnà tàbí yára rẹ̀ kúrò nínú àṣà ìṣẹ̀ṣe, tí ó sì tún ṣe àpèjúwe irú ọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òpè àti aláìmọ̀kan, àti pé kò sí ẹnìkan kan tí ó lè ya oyè ọba kúrò nínú àṣà ìṣẹ̀ṣe tí àwọn baba ńlá ilẹ̀ Yorùbá, èyí tí wọ́n ti ń tẹ̀lé tí wọ́n sì tún ṣe láti ayé nàmínàlẹ̀. Ó wá dúró lórí wípé kí gbogbo ènìyàn lọ túbá sí àwọn alálẹ̀ láti lè dá ìṣọ̀kan padà sáàárín àwọn ènìyàn. Adéléyẹ tún wá rọ gbogbo ọmọ Ìjẹ̀bú àti ilẹ̀ Yorùbá láti má ṣe yà kúrò tàbí fojú tẹ́ńbẹ́lú àṣà ìṣẹ̀ṣe nítorí oríṣiríṣi ẹ̀sìn tó wà, ṣùgbọ́n kí wọ́n kéde ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ìpìlẹ̀ àti orísun gbogbo ìgbàgbọ́ ní ilẹ̀ káàárọ̀-o-jíire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba orílẹ̀-èdè United States ti pọn dandan fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá fẹ́ gba ìwé ìrìnnà wá sí orílẹ̀-èdè àwọn láti sọ gbogbo bí irú ẹni náà ṣe jẹ́ àti iṣẹ́ ohun ìwà tí ẹni náà ti hù bí ọdún 5 sẹ́yìn lórí ẹ̀rọ alátagbà ohun ayélujára rẹ̀. Bí irú ẹni náà bá kùnà láti sọ gbogbo rẹ̀, ó lè dènà fífi òǹtẹ̀ lu ìwé ìrìnnà irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà náà wá fèsì sí ìlànà òfin tuntun yìí wípé irú ìgbésẹ̀ yìí ni àwọn náà yóò gbé fún àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó bá fẹ́ wá sí orílẹ̀-èdè yìí bákan náà. Ìwé ìròyìn Vanguard ṣe àkọsílẹ̀ ìròyìn yìí wípé àwọn àjọ ti orílẹ̀-èdè United States ṣe àtẹ̀jáde ìlànà òfin tuntun ìlànà òde yìí lórí ẹ̀rọ alátagbà wọn X, àti pé ìgbésẹ̀ ìlànà òfin tuntun náà wáyé láti ṣe àtúntò lórí bí àwọn arìnrìn-àjò sí ilẹ̀ Amẹ́ríkà yóò ṣe máa gba ìwé ìrìnnà wọn, kí àwọn lè rí wípé àwọn arìnrìn-àjò náà kì í ṣe ọ̀daràn, adàlúrú àti ẹni tí ìwà búburú kún ọwọ́ rẹ̀ kí ó tó bọ́ọ̀dì sí orílẹ̀-èdè àwọn. Ìdí nìyí tí wọ́n fi ń ké tantan fún gbogbo àwọn ènìyàn tí ó fẹ́ bọ́ọ̀dì sí ilẹ̀ àwọn láti sọ orúkọ tí wọ́n ń lò lórí àwọn ẹ̀rọ ayélujára wọn tí gbogbo ènìyàn mọ̀ wọ́n sí, nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, àdírẹ́sì orí ẹ̀rọ afẹ́fẹ́, email address, gbogbo ohun tí wọ́n ti gbé ṣe fún ọdún 5 sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá wá kùnà láti sọ òtítọ́ lórí gbogbo ohun tí ó yẹ kí wọ́n sọ, ó lè ṣe okùnfà kí wọ́n kùnà láti fún wọn ní àṣẹ tàbí fi òǹtẹ̀ lu páálí ìwé ìrìnnà
tí wọn yóò fi kọjá sí orílẹ̀-èdè Amẹ́ríkà, àti pé ìlànà ìgbésẹ̀ tuntun náà kò yọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí ní orílẹ̀-èdè United States sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọdún yìí ni àyípadà ọ̀tun ti dé bá ọ̀wọ́n gógó nǹkan, síbẹ̀ àwọn oníṣòwò ọlọ́jà ti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ kò tíì máa ní ìrírí ìtura bí ó ti wù kí ó kéré mọ́. Ìwé ìròyìn Daily Post ṣe àkójọpọ̀ àkọsílẹ̀ ìròyìn náà wípé àyípadà rere ti dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nípa bí ọ̀wọ́n gógó àti fífò sókè tí ọrọ̀ ajé wa ń fò sókè nígbà gbogbo ni ó ti di pé ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni ó ti já wá sílẹ̀. Ìròyìn náà wá tẹ̀síwájú wípé ọrọ̀ ajé yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wá sílẹ̀ nínú oṣù kẹrin April ọdún 2025 nígbà tí ó wà ní ìdá 23 ó lé díẹ̀ nínú ìdá ọgọ́rùn-ún 23.7%, tí ó sì tún wá sílẹ̀ ní oṣù kẹfà June sí ìdá 22 ó lé díẹ̀ 22.22%. Nígbà tí ó di oṣù keje July ni ó wá já wá sílẹ̀ sí 21 ó lé díẹ̀ 21.88%. Wíwásílẹ̀ tí ètò ọrọ̀ ajé wá sílẹ̀ lóṣooṣù ló mú kí inú Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn tí wọ́n jìjọ ń ṣe ìjọba bẹ̀rẹ̀ sí ní dùn lórí iṣẹ́ takuntakun tí àwọn ti gbé ṣe láàrin ọdún méjì tí àwọn ti gorí àga àlééfà, àti pé gbogbo jíjá wálẹ̀ yìí lọ káàkiri yíká gbogbo ètò ọrọ̀ ajé ti orílẹ̀-èdè yìí. Èyí náà ló tún ń ṣe okùnfà ìkíni tí mínísítà àná tẹ́lẹ̀ rí fún ètò ọrọ̀ ajé former finance minister Ngozi Iweala fi gbóríyìn tí ó sì tún ń kí Ààrẹ Bọ́lá Tinubu kú oríire nígbà tí ó ṣe àbẹ̀wò sí i lẹ́nu lọ́lọ́ yìí. Ṣùgbọ́n síbẹ̀, àwọn oníṣòwò, ọlọ́jà àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí túbọ̀ ń kojú ìpèníjà ọrọ̀ ajé tí kò sì tíì mú ìtura ohun ìrọ̀rùn bá wọn rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post tòní. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.